wo irú tí bá rí showcase. Back then this Táyé currency tẹ́ ń sọ yìí Táyé máa ń bá wọn fọ mọ́tò ni òun náà máa rán lóúnjẹ. tá a bá wò ó irú ọ̀rọ̀ yẹn kì í ṣọ̀rọ̀ onílàákàyè ó lè ṣẹlẹ̀ lórí pé Ṣẹ̀fẹ̀ Àlàó ń sìn godfather mi ni Paso náà godfather mi ni but Òṣùpá ọ̀gá mi postman mi ni Wẹ́wẹ́ ọ̀rẹ́ mi ni ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ irú àwọn yẹn náà gé gbórin. àtọ̀dá ti dé Kọ́lá Adéjòjò ọmọ kékeré pírísẹ́ńtà. bàbá jọ ó máa ní láti jẹ́ kẹ́nìkan kọrin bíi talento ń sọ Saheed Òṣùpá. ẹ mọ̀ pé iṣẹ́ rí nínú iṣẹ́ fújì àpáàtì pé bóyá afẹ́kọrin búra wa ìgbéraga wà tẹ́lómi máa rí rẹ̀ tán mo lọ ságbo Wẹ́wẹ́ ìgbà tí Wẹ́wẹ́ fẹ́ kí mi Wẹ́wẹ́ wá kí mi pé àríjó máa wọlé àbúrò. ìrìnnìsí nìsọ ni lọ́jọ́ kẹtàwọn èèyàn bá rèmi àti Wẹ́wẹ́ ṣe èmi jọ àbúrò Wẹ́wẹ́ lójú o. Aláǹgèrè. ìgbà tẹ́mi dẹ̀ ti ń gba 500,000 as 90s. ó máa sọ bẹ́ẹ̀ tóun bá mọ̀ pé kán jẹun lẹ́nu dáadáa kó kúrò ní ibi tó jókòó sí yẹn àwọn tó ń wá bá sọ bí kó wá bá wọn takọ̀ gbọ̀n wo. wọ́n á mú báyìí á kọ gbogbo ibi tó ti kọrin ní Nàìjíríà yà á kọ sínú pépà. ìjọ ta lọ sí Èbúté Mẹ́ta. ẹjọ́ tẹ̀lé Èbúté Mẹ́ta kílẹ̀ lóye. Àtàndá ti dé o Katsina ti dé o pẹ̀lú ètò tí ẹ ti ń retí lọ́mọdé lágbà ẹ wá nǹkan fìdílé. ẹ káàbọ̀ sí orí ètò Aláǹgèrè lónìí olórin ńlá kan la tún gbé wá sórí ètò wa lónìí láti ìlú Ifọ̀. tóra gangan ọ̀gá ńlá lè mi bẹ́lá àkọ́kọ́ ìṣojú rí o kò bẹ̀rù rí débi pàṣẹ tó àìlè hàn ẹni mo jógun ló ń pa bíní o èèyàn tó tọ́ sóyè iná fi hàn joyè mo ti sọ torí ẹni tó bá strong iná fi hàn joyè akọgun orúkọ tèmi ni Sàtí Àríjó Wonder Mr Spider akọgun ọ̀gá ńlá wọn. láti bẹ̀rẹ̀ lẹ tí ń jẹ́ akọgun ọ̀gá ńlá ni àbí báwo. Paso tó jẹ́ senior man ọ̀gá wa àwọn náà fà mí lọ́wọ́ sókè tó fi mí joyè akọgun ọ̀gá ńlá. ẹ jẹ́ mo láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí. iṣẹ́ orin ìmí máa wá láti ọ̀dọ̀ àwọn òbí èèyàn irú dáàdì tèmi sìn dáàdì mi ti gbérin rí so ilégbè ni wọn nígbà tó wà láyé kọlọmbà mi fọrùn kẹwọn aṣákan dìtẹ́tì pé àwa náà lè kọrin ṣá padà ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. mi ṣe bẹ́ẹ̀ lọ kọ́ lẹ́yìn èèyàn. mi yọrọ mi ò tiẹ̀ gbérin lẹ́yìn èèyàn rí. àtọ́pẹ́ délé bá ní. mo dà yes. báwo lẹ bẹ̀rẹ̀. ò ti lọ fà ó mo bẹ̀rẹ̀ ní 1993. 1993. bẹ́ẹ̀ni. so ó ti pé 32 years 31 di ṣe ọ̀rẹ́ báyìí. yes ṣe mọ̀ téèyàn bá wà tó bá jí á láwọn ọ̀rẹ́ kan tí wọ́n jọ ń kóra wọn kiri so èmi dẹ̀ jẹ́ nìkan tẹ́ pé tí n bá ń rìn bóyá mo kàn ń ṣeré jáde mo kàn lè máa fẹ́nu kọrin lọ kọrin bọ̀ so àwọn èèyàn kan tó dẹ̀jà gbàlagbà náà máa wọ̀ pé ohun bọ̀bọ̀ yìí náà dẹ̀ dùn kí ló dé tó ṣe máa kọrin báwọn ọ̀rẹ́ mi dẹ̀ ṣe pé ìwọ náà lè kọ nǹkan yìí ó tán. ní 1993. ní 1993 yẹn. ìgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ orin tí ṣé fújì náà lẹ fi bẹ̀rẹ̀. fújì ni. kò sóní fújì kankan fọ̀ ń bá yẹn. oní fújì pọ̀ ọ̀gá wa kọ́ ló ń fọ̀rùn kẹ́ ẹ̀ Lárímánà Àyìndé Musa Kalamu Yẹmí Àdìgún Àrò so àwọn yẹn ti ṣaláìsí lẹ́ni. ọlọ́mọba àforíjì. àwọn yẹn ni mo lè wo pé wọ́n ti dé sí ìlú yẹn ṣáájú mi nílùú Ifọ̀ yẹn kémi tó dé bọ́n gbà tẹ́mi dé àwọn èèyàn tó yà pa sí lẹ́yìn mi tó rà pọ̀ gan but àdúpẹ́ pé ẹni wájú ni wá ń bẹ̀. ìrìn àjò mi gangan gbà tẹ́mi ti bẹ̀rẹ̀ kò sí bí èèyàn ṣe máa wà tí ò ní ní role model inú iṣẹ́ tó bá ń ṣe pé ẹni báyìí ni mo fẹ́ máa wo àwòkọ́ṣe ẹ̀ fi hùwà tó bá ti jẹ́ ẹni tó like so nígbà tẹ́mi bẹ̀rẹ̀ Paso lẹ́ni tí mo fẹ́ràn tí mo pé jẹ́ kí mi náà máa lù lánàá ẹ lọ. ṣáájú àkókò yẹn ìgbà tẹ́ ń jẹ́ Spider kí ló dé tẹ́ fi ń jẹ́ Spider. aláǹtakùn lárí ijó Sàtí ibi tó bá takùn sí kòkòrò tó kọjá ń bẹ́ ò máa ṣe gbé máa ní ẹ mọ̀ pé táìmù yẹn oníkálukú ló ní ìnagijẹ gbogbo nǹkan tá à ń sọ yìí náà ò lè dá ṣe ìwà àtàwọn ọ̀rẹ́ ìlẹ́jọ́ máa jókòó pókè lágbájá ti ń jẹ́ alias báyìí tàmẹ̀dẹ̀ tún jẹ́ alias báyìí kí làwọn náà ti lè jẹ́ torúkọ yẹn tún máa fi difference sáwọn tó ti wà àbáwọn míì tó ń bọ̀
bí ibẹ̀ ni Mr Spider ti jáde. Mr Spider bí aláǹtakùn. ẹ rí i pé mo takùn débi náà ni. Yàtọ̀ sọ́gà ńlá family yẹn ṣe kò sáwọn míì tẹ̀tún relate. Dáàdi ọ̀gá Kàdóso kò ṣeé pati ẹ mọ̀ pé Ogun State la wà number 1 tiwa dẹ̀ ní Ogun State ní Ṣẹ̀fí Àlàó Kàdóso kò possible kí n kọ̀ dé síta kí n máa wá yàgbẹ́ sílé no ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí ẹni ṣàṣà ní agbo Ṣẹ̀fí Àlàó tí ẹ kì í rí mi tí mi kì í lọ so tí n bá dẹ̀ dé bẹ́ẹ̀ àpọ́nlé yẹn ọ̀gá máa ń tọ́jú mi including gbogbo general band boys pátápátá so wọ́n mọ̀ mí kò sígbà tí mo dé mi ò ń kanlẹ̀kùn láti wọlé so ẹ mọ̀ pé relationship jura wọn lọ Kàdóso àbí Pàṣọ ń sìn ọ̀gá mi ni mentor mi ni ṣé mọ̀ pé òun ni tí Ṣẹ̀fí Àlàó kọ́ yàtọ̀ sí ti Pàṣọ ẹ wo bí mo ṣe gbé ọ̀rọ̀ yẹn Ṣẹ̀fí Àlàó ń sìn godfather mi ni Pàṣọ náà godfather mi ni but ìlànà Pàṣọ ni mo ń tẹ̀lé mi fi godfather mi náà lọ́rùn lẹ̀ but Òṣùpá ọ̀gá mi bossman mi ni Currency pàdí mi ni Màláíkà ọ̀rẹ́ mi ni Wẹ́wẹ́ ọ̀rẹ́ mi ni ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ irú àwọn yẹn náà ń gé gbórin àwọn yẹn náà ń gé gbórin ẹ rí i pé awuyewuye kan ṣẹlẹ̀ láàrin Òṣùpá àti Wẹ́wẹ́ gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. mo ti wà establish wọ́n ti mọ̀ mi so manager mi Ṣàmẹ́lú wá sọ fún mi pé bàbá jọ ó máa ní láti jẹ́ kẹ́nìkan kọrin bíi talent tó ń sọ Saheed Òṣùpá. ẹ mọ̀ pé iṣẹ́ rí nínú iṣẹ́ fújì àpáàtì pé bóyá a fẹ́ kọrin búra wa ìgbéraga wà tẹ́lómi máa rí rẹ̀ tán wàláì súnmọ́ bí láì lẹ̀ sí láhùwà mo fi ànábì Muhammad sallallahu alaihi wa sallam búra mo lọ ságbo Wẹ́wẹ́ ní Sùúrùlérè ní stadium ìjọ kan nítorí èmi láì kí n máa tójú bọ́lé gan máa ń wá olórin gan due to iṣẹ́ tí mò ń ṣe mo dẹ̀ ń wá experience kiri ni ìgbà tí Wẹ́wẹ́ fẹ́ kí mi wọ́n wá kí mi pé àríjó máa wọlé àbúrò wọn lè má rántí mọ́ wọ́n á sọ fún Goldbody lọ́dún yẹn Ọlọ́run fọ̀run kẹ́ Goldbody ti kú wọ́n á sọ fún Goldbody pé Goldbody èmi ni Wẹ́wẹ́ ń pè lábúrò ẹ̀ kódà wọ́n á lẹ́gbọ́n kan ọmọ Ọ̀kẹjà ni ó wà ní Ifọ̀ wọ́n á fẹ́ ṣe birthday wọ́n á ní Wẹ́wẹ́ làwọn máa pè wọ́n ní kò sí wàhálà bọ́tẹ́ bá ti pè Wẹ́wẹ́ ẹ máa fún èmi náà lówó tèmi lọ́tọ̀ èmi náà máa kọrin kí Wẹ́wẹ́ tó kọrin dáhìn ska Wẹ́wẹ́ bá dé mo jẹ́ kí Wẹ́wẹ́ mọ̀ nígbà tá a wà ní kò gbèrègbè ní sọ̀lọ̀ ní nọ́mbà 62 lọ́dọ̀ Owólabí bàbá nígbà tó ń fẹ́ ṣẹ̀rì lórí ta nǹkan bẹ̀rẹ̀ sí sọ sórí yẹn Wẹ́wẹ́ gan wò pé ọ̀rọ̀ náà ẹ mọ̀ pọ̀rọ̀ lórí ọmọ pé etú máa wulẹ̀ máa bá èèyàn mi gangan pàdé mi gan o lè dá mi mọ̀mọ́ ṣó rántí gbà tá a wà ní sọ̀lọ̀ ní kò gbèrègbè nọ́mbà 62 lọ́dọ̀ Owólabí tó ń fẹ́ ṣẹ̀rì lórí ta nígbà yẹn story yẹn ó kàn níbi àwọn tó bá mọ Wẹ́wẹ́ tó ń bá Wẹ́wẹ́ bọ̀ wọ́n á rí wọn mọ confam story wọ́n mọ ohun tí mò ń sọ I know what I'm saying sir. ẹ bá sọ story yẹn lọ́jọ́ yẹn. ẹ bá sọ story yẹn ó dẹ̀ tọwọ́ bá pò ó náwó fún àwọn ọmọọṣẹ́ mi owó tèmi kò tiẹ̀ ná fún mi arókàn kì í sinmi lápò ni nígbà tí mo lọ tí mo ṣe tán àwọn kí mo ti tẹ́ra mi lọ́rùn ẹ wò mo á jókòó tì àdẹ̀jọ́ ṣe fàájì ó tó di bó bẹ̀rẹ̀ orin lọ́dún yẹn ó wá ṣe birthday fún Sulaimon Aliko apáàtì kó má gbọ̀ngàn ìrìnnìsí nìsọni lọ́jọ́ kẹtàwọn èèyàn bá rí mi àti Wẹ́wẹ́ ṣe èmi jọ àbúrò Wẹ́wẹ́ lójú wọn àbí kájọ wò náà àbí ṣé mo jọ àbúrò ẹ kò má kírun ẹ máa pè mí lábúrò ẹ. kókó balẹ̀ aró kankan ajá balẹ̀ àmì jìgì. so 93 yẹn ṣàlẹ̀ bẹ̀rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí kó báǹdì jọ nílùú Ifọ̀ yẹn. abẹ báǹdì bàtà ti bẹ̀rẹ̀ náà ni báǹdì náà ti wà so bá tó di 1999 mo ṣe first album mi determination most púpọ̀ ní nǹkan tí yàn bá ń ṣe so àti determine láti ilé orin tá a fẹ́ kọ àti rehearse gbogbo everything kákan débẹ̀ ká dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni but tí yàn bá débẹ̀ rí lójú èèyàn ṣe mọ̀ pé onílù ò ní ríra wọn
anybody ò ní ríra wọn even though ayé ti wá dá ń sè débi pé ìwọ nìkan wà dáwọlé lọ ṣe rẹ́kọ̀dù àwọn onílù àti ìjọ tó bá wọn ló máa padà wá lùlù sí but ìgbà yẹn gbogbo yín wọn máa tì í mọ́nu yàrá kọ̀ọ̀kan ni kò di síbẹ̀ dé ṣe lè lágbára tó tẹ̀ níbẹ̀ wù torí ibi tó máa tì í mọ́ orú máa mú so gbogbo nǹkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wà mọ́ dáǹsìn padà ń sìn. ok now kí ni rẹ́kọ̀dù yín àkọ́kọ́ yẹn. rẹ́kọ̀dù tí mo kọ́ ṣe compulsory 1999 yẹn ọmọdé tó rowú tó sọ pé kò tẹrù èyí tó máa fi dá náà máa lóru o tó bára pò wá mọ̀ wípé òwú o àdìjọ olórin mo ní níbo ló wà ó yẹ kó tiẹ̀ kò dìgbà tán bá sọ fún ẹ pábẹ́ kókó lọ́mọ wa ó ṣe bí nífọ̀ lọ́mọ ń gbé. ìyẹn ni first record. ìyẹn ni first. àwọn máa láti máa dún bàtà Yẹmí Àdìgún náà máa dún bàtà àwọn tó máa dún bọ́ngálù náà wà àwọn yẹn ní àjọta dáadáa ṣe mọ̀ pé tá a bá wò iṣẹ́ music ogun ni wọ́n fi bẹ̀rẹ̀ bú mi kí n bú ẹ òun ni gbogbo nǹkan yẹn ló lè fi lọ ṣe mọ̀ pé oníkàlùkù máa ní fáǹsì tiẹ̀ àwọn èèyàn tó dẹ̀ rí pé bóyá èmi àti Kàsánàtì lájọ fẹ́ kọrin lẹ́nu Kàsánàtì gbọ́dọ̀ bu Àdìjọ gbọ́dọ̀ bu Kàsánàtì wọ́n á lísìtì sí so ajẹ́kọjà yẹn máa yá ìjà reality wà láàrin olórin àti tó jẹ́ pé ìjà gángan but àwọn ìjà kan wà intermediary ni tó jẹ́ pé àkànjà kọ́ọ̀sì nítorí iṣẹ́ wa ó lè fi lọ nítorí even though gan till now náà tẹ̀mí àti tàbá níjà tẹ́ bá ṣeré wá sí pátì mi ẹ jẹ́ ìbílẹ̀ pé gbogbo orin tí bá ń kọ́ bẹ́ẹ̀ ẹ sọ pé yìí ni mo fi ń bú nítorí clash ti wà but tí ó bá sí clash gbogbo orin òwe tí bá kọ́ bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ ní ríro so ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn àfijọ́ ń ta síra wá ń gbà yẹn. ta ló máa ń dó ságọ́ Ìlọrin nìyí náà. èmi ni so gbogbo àti pínra wa bẹ́ẹ̀ but ń sìn ẹni pé bí a ṣe ń dàgbà sí bí ọ̀làjú ṣe ń dé gbogbo àwọn èbú yẹn ayé ò kó èbú jẹ mọ́ kọrin tí ó máa jẹ́ kí àwọn èèyàn ní ọgbọ́n lórí tó máa di evergreen tó yẹ pé o sì wà láyé ni o tún wà láyé ni gbogbo àti wọ́n bá ń gbọ́ lyrics tó wà náà ẹ̀ wọ́n á máa rí nǹkan làákàyè ìyẹn ni ẹ̀rí pé tẹ́ bá wo àwọn seniority wa tó jọ̀gá wa nídìí iṣẹ́ yìí náà àwọn fúnra wọn wọ́n ṣe jà tó léènì lánàá ni wọ́n padà dọ̀rẹ́ léènì Pasuma àti Òṣùpá bóyá jọ di fanfa láàrin ara wọn tẹ́ bá wà relationship tó wà láàrin àwọn méjèèjì ń sìn mo believe pé ẹni tó máa débẹ̀ á múra díẹ̀ so tí ń sìn àti èèyàn Òṣùpá o àti èèyàn Pàṣọ gbogbo wa ń sìn àti wá di ẹyọ kan ṣe rí iṣẹ́ tó ní kálukú wa ń ṣe ṣe mọ̀ pé èyí tẹ́yìn ṣe yìí ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ṣe sà. of course. ẹ̀yin lè mọ gbọ́n bẹ́ẹ̀ ṣe ṣe tọ̀dọ̀ yín tọ́lọ́hún fi ń gbà èmi ni mo mọ gbọ́n tí mo fi ṣe tèmi tọ́lọ́hún fi ń gbà so èrò oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni kì í ṣe pé bóyá torí pé lérè kò búra wọn mọ́ àṣìmọ́ máa búra wa náà ni bọ̀tọ̀ ọ̀nà tákan máa fi búra wa ó kàn máa yàtọ̀ sáà ẹ̀ rí pé lẹ́nu ijọ́ mẹ́ta yìí awuyewuye kan tún ṣẹlẹ̀ tó tún lálẹ́ wù tá a tún gbà lẹ́ni gbàgbọ́ tí irú ti bá rí ṣókì ń sìn. back then this Táyé currency tẹ́ ń sọ yìí Táyé máa ń bá wọn fọ mọ́tò ni òun náà máa rán lóúnjẹ lọ́dún náà lọ èmi Pasuma Báyé Ojúyọbọ Alhaji Sefiu Alao àwa fẹ́ jẹun lọ́dọ̀ Yọpẹ́ wọ́n ní kó máa lọ gbóúnjẹ yẹn wá lẹ́yọ kọ̀ọ̀kan. tá a bá wò ó irú ọ̀rọ̀ yẹn kì í ṣọ̀rọ̀ onílàákàyè sá ó lè ṣẹlẹ̀ torí pé bá rí ṣíkì tó ń pè é sìn ẹ̀ rí pé nínú gbogbo sítórì yẹn. èmi ni mo play gbogbo role kò sẹ́ni tó play role kankan òun ló sọ mí dọ̀tá gbogbo àwọn onífújì. kò tí rò tí mo play ju pé èmi náà mo jẹ́ kán dé Ìbàdàn yẹn pé okay you have to do this daddy. bí ọdún ẹlẹ́ni ló lọ gbé adé tí Saheed Òṣùpá dé sórí wa bọ̀ṣẹ́ni tẹ́ ń sọ ìṣó mọ́. orí Alhaji Dr. Saheed Òṣùpá bẹ́ẹ̀ ni pé òun àti Òṣùpá yẹn wọ́n jọ wà ní sẹ́ẹ̀tì ni. ìgbà tẹ́mi dẹ̀ ti ń gba 500,000 as 90s by God grace gbogbo àwọn tá a dán sọ pé a jẹ́ colleagues yìí kò sí ní tó gba 50,000 nínú wọn. ẹ̀yin dẹ̀ ti ń gba 500,000. ó máa sọ bẹ́ẹ̀ àbí náà sì. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and
Shankari ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. irú barisíkì tá à ń sọ sí torí ọ̀gá wa Saheed Òṣùpá lọ́ọ́ máa rí wọn fín bí barisókì jẹ́ ìwò náà ó tóbi ju màálù lọ oníkàlùkù àwọn àmọ̀ṣetẹ̀ lọ́tọ̀ ni ṣó fẹ́ rí mi kó pè mí lórúkọ ni but ẹ mọ̀ pé ayé ò lé ẹ̀gbọ́n ayé ò lé kankan so but kì í wá ṣe pé kó torí pé bóyá o bá kan àbò tí wà lọ́wọ́ irú barisókì ń pàtàn ó fẹ́ máa sọ sórí yìí ẹ mọ̀ jẹ́ tí mo kọ́ gbọ́ sórí yẹn tí mo kọ́ gbọ́ ọ̀hún interview yẹn pé òun gbé abọ́ lọ òun gbàgbọ́ fún kọ́rẹ́ǹsì barisókì bàbá tiẹ̀ lòun tẹ̀lé so sọ pé òun ti tó barisókì sọ pé òun ti gbàgbọ́ kan òun ti gba 500,000 yẹn ọ̀dà ńgbà tí barisókì gba 500,000 so 200 àbí 150 làwọn Òṣùpá gbà nìyẹn wọ́n á mú báyìí akọ gbogbo ibi tó ti kọ́ ni ní Nàìjíríà yà á kọ́ sínú pépà so bàbá olúkálùkù wọn fi yọjà bẹ́ẹ̀ tèmi náà bá sọ fún mi pé ẹni ṣòwò mi sì 2 million ni mò ń gbà kọ́ ẹ rí i pé òun fúnra rẹ̀ tóun bá mọ̀ pé kàn jẹun lẹ́nu dáadáa kó kúrò ní ibi tó jókòó sí yẹn àwọn tó ń wá bá sọ mí kó wá bá wọn ta kàn gbọ́n wó so bọ̀ tó rí pé ẹ mọ̀ tẹ ẹlòmíì tó bá gba orúkọ yìí kò ríǹgì tó àwọn kí lóun lè ṣe náà meanwhile ọgbọ́n kan dẹ̀ wà láàrin àwọn onífújì tó jẹ́ pé tẹ́lómi bá ṣe nǹkan tó fẹ́ ṣe tán àwọn kò bí a mo ti bú Kàsánàtì lẹ́yìn tí mo dẹ̀ ń bí ṣe o lè rí Kàsánàtì irú ẹni yẹn lè wálé kó wá bá yín kó dọ̀bálẹ̀ pẹ́gbọ́n mi àti jẹ́ àti mú ní o ẹ ti understand so tẹ́ pé nígbà tí dáa yẹn bá ń lọ sà àwọn tó wà ń gbòòrò tí wọ́n ti já ọ̀rọ̀ yẹn gbà àwọn ò ní dákẹ́ bọ̀rọ̀ nítorí o kò possible náà ń sìn káwò báyìí sìn èèyàn kò lè fi Pàṣọ pa lójú mi kí n máa wò ẹ̀ràn o lè fi Ṣẹ̀fí Àlàó pa lójú mi kí n máa wò ẹ̀ràn nítorí nínú fújì mo rí i pé dáàdì ni wọ́n mo kọrin kan gbà tíjà Pàṣọ àtòṣùpá tó ń ṣẹlẹ̀ gan tó le dáadáa díẹ̀díẹ̀ ó wá kọrin yẹn nígbà gbogbo máa sọ fún wọn pé ṣé mo lè rí Òṣùpá Saheed kí n má dọ̀bálẹ̀ kì number 1 ọ̀gá wà ń bẹ̀ ẹ̀gbọ́n wà ń bẹ̀ olóyìnbó dẹ̀ sọ pé respect is reciprocal so ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn kì í wá ṣe pé bí mo wá rí wọn mo wá kó sódà mi sókè báyìí mo dárúkọ Ṣínà Àkànní mo dárúkọ Ṣẹ̀fí Àlàó mo dárúkọ Pàṣọ mo dárúkọ Òbésèré so àwọn tó mo dá even Rashidi Ayinde Mèrèǹgè ọ̀gá wa mo ní ṣé mo lè rí wọn kí n má dọ̀bálẹ̀ kí wọ́n ṣá ò possible ṣe é rí pé mo ti mọ̀ pé mo ti yọ pé lágbájá àti tàmẹ̀dù kan ń jà so bó ṣe rí nìyẹn so àgbẹ̀dọ̀ ti torí pé bóyá nítorí pé kábàlẹ̀ lórúkọ bí inú tèmi ṣe rí kọ́ nínú tí ń ṣe rí sà so tí ẹ bá ti ẹ̀dá rí jì mí ìwà tí mo ti wù bí ìgbéraga sẹ́gbọ̀n sábúrò ó lè má lè jẹ́ kẹ́ forgive mi rẹpẹtẹ much but nínú Fuji industry àwọn kan wà tó jẹ́ pé iná ọ̀gá wa tá à ń sọ yìí wọ́n ríro wọ́n wò pé gbogbo nǹkan tó ń ṣe fáwọn náà Ọlọ́run kò fi ń bí wọn gba náà ni so gbé jẹ́ nìyẹn irú Alhaji Ṣẹ̀fí Àlàó ń sìn dáàdi tiwa ni ọ̀gá náà jẹ́ ní gbogbo nǹkan so kò dé síbi táwọn náà ti máa rí wa náà iyì tó ń tà fáwọn náà bẹ́ẹ̀ ni pé ọmọ bíbí tán bí nínú ni so àwa náà a gbọ́dọ̀ ẹ mọ̀ ẹ ti understand but ṣẹ́bọ̀ irú àwa ń sìn bá a ṣe wáyé kọ́ ló máa mú wa o ò lè rí kàdósòfin sìn òun débẹ̀ paramọ́lẹ̀ tó kọ̀rọ̀ wọ̀ sí ni òun débẹ̀ ọ̀gá mi kọ̀rí ó ní babájọ́ ń ṣe ká máa fàyè já sílẹ̀ o ẹ ti understand wọ́n ní bọ́dí wọ́n mọ̀ pé dáàdì ẹ̀gbọ́n ni ló jẹ́ fẹ́ fi bọ́dí wọn. náà ẹ̀ ń tó lọ lẹ́ẹ̀kan. Rẹ̀mí Àlùkò ọ̀rẹ́ mi ni. Mọ̀rúfù Ebi. ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi ni Pàṣọ ọ̀gá mi ni mẹ́ńtọ̀ mi ni senior man mi ni so mi rò pé tó o bá ti yájú sí i káwa náà yájú sí wọn náà ni òdìgbà tó bá ránṣẹ́. so rẹ́kọ̀dù àkọ́kọ́ ilé iṣẹ́ 1999 bẹ́ẹ̀ni kí lẹ pàkọ́lé ẹ̀. compulsory. ìkejì ńkọ́. kí n tó ṣe ọpẹ́ èmi àti bàbá ọpẹ́ Alhaji Sulaiman àti orin mùsùlùmí làwọn kọ. àti ọ̀gá wa Ṣẹ̀fí Àlàó ṣe kan. ẹ̀dọ́nà ẹ ti ṣe rẹ́kọ̀dù kẹ
tẹ̀yìn àti bàbá Ọpẹ́ tún tó ṣe. mo ti ṣe rẹ́kọ̀dù ká tó ṣe. ok. inú yẹn ni mo ti kọ ìyá fa àti ìyá káírì òṣùrì náà bí mọ́kì sọ dínà fàìnà mọ́kì sọ dáná fi ìbùnà láwọn fàìnà mọ́kì sọ dáná fi ìbùnà láwọn. ẹni ọlọ́run kádàrá rẹ̀ pé yóò lórí ayé mùnáfìkì ò lè pé kọ́lọ́run fa àwìrẹ̀ ya àrísìkí tí ó lò ó tí ó fi lórí ayé o fún ara ọlọ́run ni ó fọwọ́ ẹ̀ yọ ara ọlọ́run ni ó fọwọ́ ẹ̀ yọ. inú ìdí mi àti bàbá Ọpẹ́ jọ ṣe nìyẹn. sẹ́yìn lẹ́nu yẹn. bàbá Ọpẹ́ ló nìyẹn. ok wo ni kẹta. ìyẹn ni Ọpẹ́ tó wà ń ta ń sìn. tẹ̀fí ń dúpẹ́. ọpẹ́ ló yẹ kẹ̀dá máa dùn àlọ́pẹ́ ló yẹ kẹ̀dá máa dùn ipòkípò tẹ́dá bá lè wà nílé ayé o ọ̀gọ́jà ọpẹ́ o olówó oríjẹ́rìmù kàsánàtì ọlọ́lá orímọ̀ nílò ilé iṣẹ́ o ìyẹn lọ bí rẹ̀ àwọn kọ́bọ̀gì ni o lóríṣiríṣi tó bá wà lọ sóde ọ̀tún ṣàlọ́jọ́ yọ ní pẹ̀lú bẹ́ẹ̀ ariwo kò tó ló ń pa ṣó wá rí ipò tí wọ́n wà yẹn tó sọ pé kò tẹ́ lọ́rùn yẹn àwọn kan dẹwà tán rí jẹ́ tó ẹ wọ́n gbà kádàrá wọ́n sì tún ṣọpẹ́ ní bí wọ́n ṣe láyọ̀ ọkàn tán dẹ̀ tún nígbàgbọ́ ohun tí ó tó ṣì máa tó ọpẹ́ ló yẹ kẹ̀dá máa dùn so yẹn nìyẹn but my friend ń bọ̀ lọ́nà. ok kàn máa retí yẹn. ọ̀rẹ́ mi yẹn. my friend. àwọn ìrírí mi wo lẹ tún ní tó jẹ́ má ní gbàgbé fún yín ìdíṣẹ́ fújì. bẹ́ẹ̀ni. ṣé ibi tí a lọ tán ti yọbọ pàwọn máa yìnbọn pa wá ní ká sọ ni àbí tí àbúrò ní patí nítorí pọmọ tá gbá bọ̀dá ìlétí tó ti tìgò bọ̀ tí fún jáde mẹ́. bàbá ìjọ ta lọ sí èbúté mẹ́ta. ìjọ ta ìlú èbúté mẹ́ta kílẹ̀ ló. nígbà tá a ṣe tán àwọn aráàlú òyìnbó la lọ kọrin fún so nígbà tí àwọn area boys dé láti gbowó àbúrò onípatí ń sọ fún àmọ̀tàbí kan ní sùúrù kínní kan wọn ìgbàbọ̀dá ilé tí nìyẹn àbúrò onípatí ó ti gbòbọ̀ mọ́ta ẹnu ìfúntẹ̀lé gbòjáde bẹ́ẹ̀ ni o ṣe mọ̀ nígbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò sí ohun tó máa tó padà ṣẹlẹ̀ lẹ́yìn eléré ló dáràn ìjọ yẹn mo fún fẹ́ǹsì padà sódì kejì mo bá wọn ní irinṣẹ́ kókó irinṣẹ́ mo bá wọn kó má kó àwọn ọmọọṣẹ́ tá a jọ lọ mo bá wọn kan dúró bá wọn kan má dúró aago 2 ọ̀sán ọjọ́ kejì ni mo tó sá kúrò ládùúgbò yẹn nítorí ẹni tó gún wọn ní gò wọn wá yẹn mọ́ so many bẹ́ẹ̀ but ká dúpẹ́ fún Ọlọ́run ọba Elédùmarè tó fi àánú ẹ̀ dá wa sí kò ṣeé kà ó pọ̀ tá a bá lọ tẹ́ ẹ mọ̀ pé tá a bá ti jáde tá a bá ń lọ à ń lọ jagun ni tá a bá dé lọ́lọ́run ṣọ́ wa padà wọnú ni but àwa dúpẹ́ lẹ́nìí sìn náà pé gbogbo ìjà ni wọ́n fi sọ ọmọ onífújì lẹ́nu tẹ́lẹ̀ gbogbo àwọn tó wá ń jà lánàá Ọlọ́run ti kí àwọn náà ti dolówó wọn lè jà mọ́ lọ̀gá mi kan sọ pé gbogbo làgò mọ́lẹ̀ owó ní ò tí ì dé bó bá dé tán ò nílé làgò mọ́lẹ̀ ọmọ tàmí tó ti fọ́gùn tàbí tán ti gún rí tó bá làgò mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ eré tó máa fi sá ìgbà tí ó sọ ayé ò dùn gbà yẹn ayé ti dùn sí. ayé ti dùn sí àríjó kí ló fa àríjó yẹn náà. gbàtà wa wà ní kékeré tí wọ́n bá kọ́ wa wá sílé ọdún wọ́n ní mi ò kí ń gbọ́lù nǹkan máa kàn mú jó yìí máa jó kọjá bí tí wọ́n rán oníkálukú ṣẹ́dì lọ so létà ń gbà tó wá di pé mo ti wá ń dàgbà àwọn ìyàwó ilé wa ń pe àríjó níbo lẹ ti rí àríjó kí ló ṣe mo ṣáà máa ń bá wọn fà pé wọ́n máa pè mí lórúkọ yẹn mo ti ń gbọ́n gbà yẹn so tẹ́ pé tí n bá ti fún wọn lówó wọn máa kọ̀ntínú láti máa parí jó yẹn so ìgbà tí orí wa bẹ̀rẹ̀ orúkọ mi ni Sunday Ọláwálé ọ̀kan làwọn Àyìndé ibẹ̀ ni mo ti wá jókòó pé orúkọ yìí tí bá ní kí n fà ó ti gùn kò ní dùn pé dáadáa adijọ́ tí mo kọ́ lẹ̀ jẹ́ kí n gbé àríjó yìí mo gbé àríjó yẹn wọ̀ nìyẹn ìgbà tí mo wá gbé àríjó wọ̀ àríjó wá ríǹgì àwọn ìyàwó létí mo wá ń bájà lọ́jọ́ sí wọ́n ṣẹ̀ wá padà wá wọ́n fẹ́ gbowó àwọn owó ní ó yẹ kẹ́ ti mọ̀ orúkọ tí wọ́n sọ mí ó ti búrẹ́kẹ́ ẹ̀ máwọn náà lọ́wọ́ so bọ́ọ̀lù ọ̀hún dẹ̀ ṣe ṣe àmì sí ni àríjó wọn dà akọgun ọ̀gá ńlá. iṣẹ́ fújì nígbà tẹ́ bẹ̀rẹ̀ ń sìn ilẹ̀ rí ṣiṣẹ́ yẹn jẹ́ ńlá rẹ̀.
iṣẹ́ alálùbáríkà ní iṣẹ́ fújì o. Ọ̀gá mi Ṣẹ̀fíù Àlàó máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní tí àwọn bá tún táyé wá orin làwọn tún máa kọ, nítorí respect, àpọ́nlé, iyì, ẹ̀yẹ tí wọ́n máa ń fún olórin ó pọ̀ gan fún olórin tó bá mọ̀ bá rẹ̀ ni o. So gbogbo olórin pátápátá mi fẹ́ mọ olórin tó ń kọ, ẹni yìí ni wá tó jẹ́ pé àwa táwọn ọmọọṣẹ́ wa lájọ kúrò lé, tá a bá dé ibi tá a ti fẹ́ lọ ṣeré, tá a jókòó bóyá mo ti wà pẹ̀lú yín, bóyá ní celebrant àbí mo ti wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ oní pátì, àti débi tá a wà yẹn ó máa rí àdíẹ̀ nítorí àti di ẹni ọ̀wọ̀ ní táìmù yẹn. So respect yẹn máa pọ̀ gan. So kí Ọlọ́run ọba Elédùmarè kó túbọ̀ fi àlùbáríkà síṣẹ́ wa. Àmín. Ọlọ́run má jẹ́ ká kúkú tó gbàdúrà wa. Àmín. My friend lẹni kan máa retí àbí. Bẹ́ẹ̀ni ìyẹn ni oríṣi ọ̀rẹ́ ló wà, ẹ tẹ́tí ẹ gbọ́. Àwọn ọ̀rẹ́ kan wà tí wọ́n bá mi gbàmọ̀ràn, bí ṣe máa lówó tuntun máa dolókìkí, ọ̀tọ̀dọ̀ lọ̀rẹ́ kájọ mutí kó obìnrin. Àwọn ọ̀rẹ́ kan wà bọ́wọ́ ẹ bá lọ sókè, bó ṣe máa ṣubú náà máa gbàdúrà fún ẹ, ó lè wá di lágbájá kí ló jẹ kù níbẹ̀ yẹn, fún mi $100 kí n fi wá ń ra jẹ, ìyẹn làdúrà tí wọn kọ́ lọ máa ṣe fún wọn ṣá. Àdìjọ mo ti gbádùn yín gan, mo dẹ̀ mọ̀ pé èèyàn náà gbádùn yín. Ẹ fẹ́ sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè yín sínsìn, bí wọ́n fẹ́ pè yín fún òde ńlá, ẹ sọ tẹlifóònù nọ́mbà tán lè pè yín sí. Nọ́mbà mi ni 08033110466. Lẹ́ẹ̀kan sí i. 08033110466. láti yélèlè babaláyé lọ sí gẹ̀gẹ̀ kẹlẹ́dì gbàǹgbà àtàgbà àtọmọdé kájọ máa gbẹ̀tọ̀ yìí o.